Ẹ kú dédé àsìkò ìwò tẹ̀sí ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí á gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa wọn agbẹ́yìnga ṣe yín lọ́ba fún àánú àtọ́jú eré lànà àti àtúnfi rí ọjọ́ ìsinmi mìíràn nínú oṣù kejì. Ọlọ́run ẹ ṣé nítorí ẹ ò fún wa ní ìsinmi ológo. Ní gbogbo làálàá wa nínú ayé ni ẹ̀yin Olúwa yóò ti yọ̀ǹda ìsinmi fún wa. Ọ̀rọ̀ tí a ó sì gbọ́ lónìí yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere. A ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ àìkú ọjọ́ ìkẹjọ oṣù kejì. Àkòrí tí a ó gbéyẹ̀wò lénìí sọ wípé farahàn fún un. A mú àkọ́sórí nínú ìwé Kọ́ríńtì kejì orí ìkẹfà ẹsẹ̀ ìkejì. Bíbélì kíkà ìfihàn orí ìkẹta ẹsẹ̀ ogún títí dé ìkejìléníogún. Bíbélì ní ọdún kan Númérì orí ìkẹta títí dé ìkẹrin. Orin kíkọ ní oore ọ̀fẹ́ tó ti dùn tó. Orin kejì. Àkọ́sórí Kọ́ríńtì kejì orí ìkẹfà ẹsẹ̀ ìkejì. Nítorí ó wí pé èmi ti gbọ́ ohùn rẹ ní àkókò ìtẹ́wọ́gbà àti ní ọjọ́ ìgbàlà ni mo sì ti ràn ọ́ lọ́wọ́. Kíyèsí nísinsìnyí ni àkókò ìtẹ́wọ́gbà o. Kíyèsí nísinsìnyí ni ọjọ́ ìgbàlà. Bíbélì kíkà ìwé ìfihàn orí ìkẹta ẹsẹ̀ ogún títí dé ìkejìlélógún. Kíyèsí mo dúró ní ẹnu ọ̀nà ilẹ̀kùn mo sì ń kànkùn bí ẹnikẹ́ni bá gbọ́ ohùn mi o tí ó sì ṣí ilẹ̀kùn èmi yóò sì wọlé tọ̀ ọ́ èmi yóò sì bá jẹun òun pẹ̀lú èmi. Ẹni tí ó bá ṣẹ́gun ni èmi yóò fi fún o láti jókòó pẹ̀lú mi lórí ìtẹ́ mi bí èmi pẹ̀lú ti jókòó tí mo ṣẹ́gun tí mo sì jókòó pẹ̀lú bàbá mi lórí ìtẹ́ rẹ̀. Ẹni tí ó bá ní etí o kí ó gbọ́ ohun tí ẹ̀mí sọ fún ìjọ wàyí. Ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà pa Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àìkú. Jákọ́bù orí ìkẹrin ẹsẹ̀ ìkeje sọ kedere pé ẹ tẹríba fún Ọlọ́run, ẹ kọjú ìjà sí èṣù yóò sì sá kúrò lọ́dọ̀ yín. Èṣù kì yóò lè sá kúrò lọ́dọ̀ rẹ bí ìwọ kò bá tí ì fi ara rẹ lé Ọlọ́run lọ́wọ́ pátápátá. Bí ìwọ kò bá tí ì di àtúnbí. Jésù Kristi ni ìmọ́lẹ̀ náà. Ó fẹ́ wá sínú ayé rẹ. Ó fẹ́ fún ọ ní ìbẹ̀rẹ̀ tuntun ṣùgbọ́n kò ní fi ipá wọnú ọkàn rẹ o. Bí ìwọ kò bá ṣí ilẹ̀kùn ọkàn rẹ sílẹ̀ fún tinútinú. Nínú Bíbélì kíkà tòní ó sọ pé òun lu ilẹ̀kùn ọkàn rẹ̀ àti pé bí ìwọ bá ṣí yóò wọlé. Bí ó bá kan ilẹ̀kùn ọkàn ènìyàn síbẹ̀ ṣùgbọ́n tí ẹni náà kọ̀ láti ṣí ọjọ́ kan máa dé o tí kò ní ṣe é ṣí mọ́. Ní ọjọ́ yẹn ọkàn ẹni náà ó máa dáwọ́ dúró iṣẹ́ àti bí Jésù kò bá tí ì wọ inú ọkàn náà ní ìgbà náà títí di ìgbà náà kódà bí ẹni náà bá bẹ̀bẹ̀ tó kò ní í ṣe é yà kúrò ní ọ̀run àpáàdì mọ́ o níbi tí ẹkún àti ìpayín kékeré máa wà. Èyí ni ìdí tí mo fi bẹ̀ ọ́ pé kí o ṣí ọkàn rẹ sílẹ̀ báyìí bí ìwọ kò bá tí ì ṣe bẹ́ẹ̀. Ọ̀pọ̀ ènìyàn ló sọ pé wọ́n ti gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà wọn ṣùgbọ́n wọn kò tí ì fi gbogbo ayé wọn lé e lọ́wọ́ nítorí pé àwọn apá kan nínú ayé wọn sì wà nínú ayé síbẹ̀ wọ́n sì ń gbé nípa ti ẹran ara. Ọ̀pọ̀ àwọn ènìyàn báyìí ló ń lọ sí ṣọ́ọ̀ṣì o. Díẹ̀ nínú wọn tilẹ̀ jẹ́ òṣìṣẹ́ ìjọ àti ìránṣẹ́ ṣùgbọ́n nítòótọ́ wọn kò yàtọ̀ sí àwọn tó wà nínú ayé o. Nígbà tí ènìyàn bá fi ara rẹ̀ lé Olúwa Jésù Kristi lọ́wọ́ nítòótọ́ ó di àṣẹ tó ga jùlọ nínú ayé ẹni tọ̀hún nìyẹn. Ohun gbogbo tí ó bá sọ fún ẹni náà ni ó gbọ́dọ̀ ṣe. Jésù ni ìmọ́lẹ̀ o. Òun sì ni ẹnìkan ṣoṣo tó lè lé òkùnkùn kúrò nínú ayé ènìyàn. Òkùnkùn máa ń jẹ́ alákòóso pátápátá nínú ayé àwọn tí kò tí ì ṣí ọkàn wọn payá sí Jésù. Kódà bí wọ́n bá sọ pé wọ́n jẹ́ Kìrìsìtẹ́nì nígbà tí òkùnkùn bá ṣe àkóso nínú ayé ènìyàn ìkùnà, ìparun, ìjàmbá, ìpadàsẹ́yìn àti àwọn gbogbo búburú máa kún inú ayé irú ẹni bẹ́ẹ̀. Ṣé o lè sọ nítòótọ́ pé Jésù ni ìmọ́lẹ̀ rẹ? Òun ni ó ní àṣẹ pàtàkì lórí ayé rẹ bí olùfẹ́. Bí ìwọ kò bá tí ì fi ara rẹ lé Jésù lọ́wọ́ nítòótọ́ ó ń kanlẹ̀kùn ọkàn rẹ o. Ṣí ọkàn rẹ sílẹ̀ fún un lónìí o. Yóò sì fún ọ ní ìrètí tó lógo fún ọjọ́ iwájú rẹ.
ìwé Pétérù kínní orí ìkíní ẹsẹ̀ ìkẹta dé ìkarùn-ún. Kókó ọ̀rọ̀ ìṣe. Ní fínífíní ṣe àyẹ̀wò ìpinnu rẹ lónìí kí o lè mọ̀ bóyá ohun kankan tàbí ẹlòmíràn ń bá ipò Ọlọ́run wọ ìyá ìjàkadì lórí ayé rẹ. Ẹ̀já sọ pé bàbá mi, ohun wo ni ó wà nínú ayé mi tó ń bá ìwọ Olúwa wọ ìjàkadì? Olúwa bá mi mú kúrò. Àti àwọn tó yí mi ká tí ohun ayé sì ń bá ọkàn wọn wọ ìyá ìjàkadì. Olúwa mú kúrò kí o kún ọkàn wọn dẹ́dẹ́, kí wọ́n ṣí ilẹ̀kùn ọkàn wọn fún ọ kí o sì lè wọlé síbẹ̀. Bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayápọ̀ ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí sí ọ̀run ṣíṣí Yorùbá o. Olúwa Ọlọ́run Olódùmarè yóò tẹ́tí sí igbe àti ẹ̀bẹ̀ yín o. Ó dàbọ̀.